Ìgbà àti àsìkò tí a wà yìí nílò ìfọwọ́sowọ́pọ̀ gbogbo wa gẹ́gẹ́ bí a ṣe ń kojú àjàkálẹ̀ àrùn COVID-19. Àrùn coronavirus yìí jẹ́ àrùn kan gbòógì tó ń kojú ìlera lágbàáyé tó sì tún pè fún ìfọwọ́sowọ́pọ̀ tó ń ti ìgbésẹ̀ tó lọ́ọ̀rìn ní gbogbo ìpele. Ní báyìí, rí i dájú wípé o tẹ̀lé àwọn ìmọ̀ràn àti ìkìlọ̀ yìí lójúnà àti dènà ìtànkálẹ̀ àrùn COVID-19. Èkíní, ìtọ́jú àti ìmọ́tótó àgọ́ ara rẹ ṣe pàtàkì. Rí i dájú wípé o fọ ọwọ́ rẹ méjèèjì lóòrèkóòrè pẹ̀lú ìfọwọ́ eléyìí tó ń pa àwọn kòkòrò àìfojúrí tàbí kó o lo omi pẹ̀lú ọṣẹ. Yẹra fún ìpéjọpọ̀ ọlọ́pọ̀ èrò kí o sì rí wípé o fi ààlà ìwọ̀n bàtà 3 sílẹ̀ láàrin ìwọ àti ẹnikẹ́ni tó bá ń wúkọ́ tàbí tó ń sín. Gbìyànjú láti má ṣe fọwọ́ kan ojú, imú tàbí ẹnu rẹ. Rí i dájú wípé o fi ọwọ́ bo ẹnu àti imú rẹ pẹ̀lú tíṣù tó o bá ń wúkọ́ tàbí sín, kó o sì rí wípé o jù ú dànù lẹ́sẹ̀kẹsẹ̀. Tó o bá wá ṣàkíyèsí wípé o ní ibà, ò ń wúkọ́, ò ń sín, tó sì ṣòro fún ọ láti mí, yára gba ilé ìwòsàn lọ ní kíákíá. Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ èmi àti ìwọ, a ó rẹ́yìn, a ó sì ṣẹ́gun àrùn coronavirus. Ìkéde yìí wá láti iléeṣẹ́ rédíò 32 FM 94.9. Ìgbà àti àsìkò tí a wà yìí nílò ìfọwọ́sowọ́pọ̀